wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti gbé àfàà rámọ́nì bello tó ṣekú pa yétúndé ńìlọrin wọn náà ti gbé lọ sílùú àbújá báyìí o. ìròyìn tó gba orí ayélujára léyìí tó sì ń tẹ ikọ̀ atótó arére lọ́wọ́ ni pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ya bo ìlú ìlọrin tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ọgbà ẹ̀wọ̀n òkèkúrá ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà lọ níbi tí wọ́n gbé afurasí àfàà rámọ́nì bello tí ó ṣekú pa yétúndé nílùú ìlọrin níbi tí wọ́n fi pamọ́ sí. tẹ́ ò bá gbàgbé ní ọjọ́ kẹfà tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ni wọ́n tún fojú àfàà rámọ́nì àtàwọn mẹ́rin míì wọ́n fojú wọn balẹ̀-ẹjọ́ fún ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ikú yétúndé lawal tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga olùkọ́ni àgbà tìlú ìlọrin. bó tilẹ̀ jẹ́ pé ariwo tí àfàà rámọ́nì ń pa ni pé kí wọ́n tú àwọn afurasí mẹ́rin tó kù sílẹ̀ torí pé òun nìkan gangan lòun dá yétúndé pa. onídàájọ́ nílé-ẹjọ́ májísrèètì ọ̀hún onídàájọ́ sànúsì ó ti wá sọ pé ilé-ẹjọ́ májísrèètì kò lágbára láti gbọ́ ẹjọ́ rámọ́nì nítorí pé ẹ̀sùn ọ̀daràn paraku ni. wọ́n ti wá sún ẹjọ́ sí 20 oṣù kẹta ọdún 2025 yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n wọ́gi lé ẹjọ́ náà nílé-ẹjọ́ májísrèètì tí wọ́n sì gbé lọ ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ kwara. bákan náà ni ìjọba ìpínlẹ̀ kwara gba ti ọ̀dọ̀ DPP ni wọ́n ti gba ẹjọ́ náà wọ́n láwọn ṣetán láti bá rámọ́nì náà bí owó tó bá lọ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ọ̀hún. wọ́n ní yóò fọ ẹnu fúnra bíi abẹ̀bẹ̀. ṣùgbọ́n báyìí o a gbọ́ pé ṣe ni àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kan ni wọ́n sì bẹ́ẹ̀ wọ́n ya bo ọgbà ẹ̀wọ̀n òkèkúrá nílùú ìlọrin tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbé àfàà rámọ́nì tí wọ́n fi ẹ̀sùn kàn yìí wọ́n ti gbé lọ sí ìlú àbújá. ohun tí àwọn èèyàn wá ń bèèrè lọ ara wọn ni pé pẹ̀lú bí wọ́n ṣe gbé àfàà rámọ́nì tí wọ́n gbé lọ sílùú àbújá yìí ǹjẹ́ ẹjọ́ yóò lójútùú, ǹjẹ́ wọ́n ń dáwọ́ bo ẹjọ́ mọ́lẹ̀, ǹjẹ́ ìdájọ́ òdodo yóò tiẹ̀ wáyé? òun ni ohun tí àwọn aráàlú tí wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn báyìí. ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Atótó Arére, ẹ ṣeun tẹ́ fi ń gbọ́ wa. owó tẹ́ fi ń ra dátà kò ní tán o, àjọṣe wa kò ní bàjẹ́.